صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. حيا وباقيا ولكن عاتبنا ويقنا عليهما وتبقى المعاصي والذنوب كما هي. bẹ́ẹ̀ni bó bá jẹ́ pé ayé yìí lè máa wà lọ gbére láì lópin àbádébà anábíwá Muhammad àti gbogbo àwọn ànábì Ọlọ́run tí ó ṣíwájú ẹ̀, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run lórí àwọn ẹ̀dá ó ní pé a ní láti kú ni tí a ó sì fi ayé yìí sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni tàná ṣe fi ayé náà sílẹ̀. èrè tí àwọn ẹ̀dá lè jẹ ní ilé ayé yìí ó ní pé ká sin Ọlọ́run wa nígbà tí a sì wà láyé tá a wà ní ààyè. ọ̀nà ìjọsìn kan pàtàkì fún àwa mùsùlùmí ó ní láti kírun ní ìgbà 5 lójúmọ́. gbogbo àwọn ànábì Ọlọ́run ọba láti orí ànábì Adam títí dé orí ànábì wa Muhammad ni wọ́n fi kọ́ wa pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run tí wọ́n sì ń jọ́sìn fún. wọ́n sì sọ fún wa pé kò yẹ ká máa sin nǹkan tí ó dá tàbí ẹni tí ó dá. àwa mùsùlùmí ọ̀nà ìjọsìn wọn pàtàkì ní ká kírun. kí ló ń jẹ́ irun? kí ni à ń pè ní irun kíkí? nígbà tí àwọn kèfèrí aláìgbàgbọ́ tí wọ́n ṣàìní ohunkóhun láti tọ́ka sí gẹ́gẹ́ bí ère tàbí nǹkan mìíràn ní àdójúkọ àwọn mùsùlùmí láti sọ pé òun ni wọ́n ń sìn, ní tí wọ́n ń sọ ń gbà yẹn ni pé ọ̀run ni àwọn mùsùlùmí ń kí, Ọlọ́run ni wọ́n ń kí. kíkí ọ̀run tàbí kíkí Ọlọ́run yìí ó ní tí adékúrú lónìí tí a wá ń pè ní kíkí irun. ǹjẹ́ ẹ̀yin mùsùlùmí òdodo kí ni ìbádára tó kí a máa jọ́sìn fún Ọlọ́run ọba wa náà ní ìgbà 5 lójúmọ́ nípa kíkí Ọlọ́run náà, nípa jíjọ́sìn fún gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ wípé à ń kírun. ìtumọ̀ à ń kírun ni wípé à ń kí Ọlọ́run, à ń jọ́sìn fún Ọlọ́run ọba wa. ẹ jẹ́ kí a múra sí ẹ̀sìn wa kí a máa jọ́sìn fún Ọlọ́run, kí Ọlọ́run kó gbàdúrà wa. Al-Qur'ani ló ṣe ńlá. Ìwọ́de pa ìkólá yóò. Bàbá Muhammadu. Bàbá Muhammadu. Ọ̀kẹ́lẹ́ bẹ̀lẹ́bẹ̀jì. Àwọn ọ̀gá àkàndá yé mọ́. Tàórẹ́tà ló ṣáájú. Ìnjílà ló tẹ̀lé. Sàbúrà
sílé láńgbèyàwó láńgbèlé kọ́ ọ̀rọ̀ márùn báyọ̀ ọ̀fẹ́ mà ló yẹ ọ̀rọ̀ márùn báyọ̀ ọ̀fẹ́ mà ló yẹ ọ̀rọ̀ báyọ̀ ọ̀fẹ́ mà ló yẹ. balẹ̀ tí yóò dúpẹ́ ó tó bẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ bàtìlẹ̀ ń kọrin olódùwà lórí wa ó tó bẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ ijó ìjọ ẹlẹ́kọ̀ọ́ àwọn olẹ́sẹ̀ níbẹ̀ ó odidi oníṣàngó àwọn olẹ́sẹ̀ níbẹ̀ ó bá dijọ́ lọ́tí ọlọ́tí ẹlẹ́mu àwọn olẹ́sẹ̀ níbẹ̀ ó bá dijọ́ lọ́run àbójijọ́ súnà ọ̀sáré wọ́pẹ̀ wá wá lè finú wájó láti mú gbàlejò a lè fọwọ́ wájó láti tún tẹ̀tẹ̀ jó a lè forí wájó láti tún ọrùn jó àwọn lójó ẹ̀yìn lójó òwò méje pàdé inú tó ti léde ẹ̀yìn tó bẹ̀ yẹ bá o akáwọn òbí wa tó bí wa àti bàbá àti màmá ṣẹ̀gbọ́n àtàbúrò ará ọ̀rẹ́ ojúlùmọ̀ olùwà táyé yẹ wá táyé dára fún wa táyé dárí ọlá ó ti yẹ Muhammadu ó ti yà sájẹ ẹ̀dá ìyá sájẹ ẹ̀dá ìyá sájẹ ìyá ìmájẹmá iná ẹ̀dá iná alíyá òkàrà ẹ̀kọ́ yẹn ní rọ̀bìkà sanimare iná sanyaka wà lẹ́yà ìbẹ̀rù iná sanyaka wà lẹ́yà ìbẹ̀rù iná sanyaka wà lẹ́yà ìbẹ̀rù. olùwà táyé yẹ wá ó ti yẹ káàrí ọlá ó ti yẹ Muhammadu ó ti yẹ sájẹ̀dá ìyá sájẹ̀dá iná àjà iná alíyá òkàrà ẹ̀kọ́ yẹn ní rọ̀bìkà sanimare iná sanyaka wà lẹ́yà ìbẹ̀rù wà lẹ́yà ìbẹ̀rù iná sanyaka wà lẹ́yà ìbẹ̀rù. Àwa
ni. Bí o bá ti rántí àlànà síra, ìrọ̀rùn bẹ̀rẹ̀ lẹ́yìn ìnira. Bí o bá ti rántí rẹ̀ inú rẹ̀ á dùn. Ìrọ̀rùn bá lẹ́yìn ìnira. Bí o bá ti rántí rẹ̀ inú rẹ̀ á dùn. Ìmọ̀lẹ́ ọ̀nà tí ìyàn ń jà láì wá lọ sí ìgbàwọ́ bá. Bàtí láti ìwò yàgùdà ìlà
dá báwo ní ìyanu rẹ̀ láyé wá òtítọ́ báwo ní ìyanu rẹ̀ láyé wá òtítọ́ báwo ní ìyanu rẹ̀.